يا ربنا يا إلهي اغفر لشيخي نوري عليك بالصالحين في زمرة المرسلين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Akí Ọlọ́run, atọrọ àlékún ìkẹ́ Ọlọ́run àti gẹ̀rẹ̀ fún Ànábì wa Muhammad. Gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ, Ọlọ́run má ṣe bá wa foríjì wọn, bá yọ́nú sí wọn. Àwọn tí wọ́n ṣẹ́kù láyé lónìí láwọn àfáà, Ọlọ́run má ṣe bá wa ṣe dáadáa sí wọn, bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn. Ẹ̀rí ní ṣókí, ní tí mo kàn fẹ́ tara yanjú kí n sì sọ̀rọ̀ lórí ẹ̀ lásìkò tí ò ní gùn púpọ̀. Ṣé rí bí àwọn kan bá dúró lónìí pé iṣẹ́ àwọn tó ti lọ làwọn fẹ́ máa bàjẹ́, àwọn tọ́lọ́run ọba tí wọ́n rán wáyé tí wọ́n sì ṣe bí wọ́n ti lágbára mọ́ tí wọ́n tó bọ́ sálkìyámọ̀, wọ́n ń ṣànábì Ọlọ́run. Kó wá já sí pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ló kù tí a máa fi ẹnu ẹ̀tẹ́ kàn wọ́n látara ìdúdú ọkàn, látara ìdọ̀tí ọkàn tọ́lọ́run fi ṣàdánwò fẹ́lòmíì. Àlùfáà wa Abu Hanifa Tanimola, ẹ bẹ̀rù Ọlọ́run o, ẹ bẹ̀rù Ọlọ́run. Tí gbogbo àwọn tí wọ́n bá jẹ́ àfáà àgbà àti àgbà àfáà nínú àwọn alùsùnà tí wọ́n bá fẹ́ ṣe dáa ni, ó yẹ kí wọ́n máa perú yín ṣàkíyèsí pé ẹ yé dọ̀tí súnà. Ẹ ń sọ̀rọ̀ súnà jáde lẹ́nu àmọ́ kò sí wà súnà lọ́wọ́ yín. Irú àfáà Tanimola yìí ó wà nú àwọn tí àwọn èèyàn ó mọ rí tí wọ́n sọ pé ṣé súnà tẹ̀ ń pè àwọn èèyàn kan wá ṣe nìyí. Irú àfáà Tanimola yìí wà nú àwọn táwọn èèyàn ó mọ wò lórí social media pé tó bá yẹ pé bẹ́lẹ̀ yìí ti ń ṣe yìí náà ní bá ń jẹ́ súnà, bẹ́ẹ̀ la rí àwọn tí wọ́n ṣe àpèjúwe dáadáa, àpèjúwe eré. Àkọ́kọ́ náà, àfáà Tanimola yóò gbọ́dọ̀ pa rẹ̀ ní àfáà súnà káwọn èèyàn gbàgbọ́, torí gbogbo ohun tí máa ń ṣe pátá ó tako súnà Ànábì wa Muhammad qawlan, látara òṣùlùpù tí máa ń lò. Ìjọ tí mo jáde sí gbẹ̀yìn níjọ́ tó sọ pẹ̀yàn pé bàbá ẹnìkan àti ìyá ẹnìkan ń bára wọn sùn lọ́sàn-án gangan, èyí tí mo jáde sí gbẹ̀yìn nìyẹn. Ó padà jáde lọ́dún náà lọ́hùn, ó ní kán forí jì òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ibi tó ti mọ̀ pọ̀rọ̀ tó sọ yìí, àwọn ẹlẹ́kọ̀ọ́ kan wà lẹ́gbẹ̀ẹ́ àfáà Tanimola láwọn èèyàn dáadáa. Àwọn tó ń pe ńjọ́ kínní àná pọ̀rọ̀ tó sọ yìí jáde kó ṣàtúnṣe, ó kù díẹ̀ káàtó. Mo gbọ́ kílípù ó tún sọ yìí pé àwọn bàbá dáadáa kan pé òun, àwọn àfáà dáadáa kan pé òun pé káwọn lọ ṣàlàyé ọ̀rọ̀ yìí, káwọn lọ yanjú èyí tí wọ́n sọ fún wọn ni pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí kù díẹ̀ káàtó, ẹ lọ ṣàtúnṣe. Kódà ẹni tóun jáde tóun sọ yìí pé Sheikh Adam ló ba ẹ̀sìn Islam jẹ́ nílẹ̀ Yorùbá, ó kóun náà kọ́ lọ́hùn. Èyí tóun sọ gan ó tún fẹ́ẹ́ fúyẹ́ séyìí tí wọ́n sọ láti pé kí àáfàá yìí sì lanu kó sì sọ pé ó sì pe Sheikh Adam ní tọ̀gùt, ó sì fi Sheikh Adam wé tọ̀gùt. Àáfàá wa sọ lọ́rọ̀ pé tó bá lágbọ́yé kéwú, tẹ́yìn tí wọ́n bá ní àgbọ́yé kéwú ni ó yẹ kó mọ̀ pé làbúdà min wajhi shaba'i bayna al-mushabba'i wal-mushabba'i bihi. Pé kí n tó lè sọ pé Sheikh Adam tọ̀gùtì ni, ẹdún náà àfáà Tanimola ẹ bá tiẹ̀ fijọ́ kan walau kana
salasina daqiqa kẹ́ẹ̀tì ẹ̀ jáde kẹ́ẹ̀tì ẹ̀ fi sọ fún wa pé man huwa abuka ma atharu abika fi din. Ó yẹ kẹ́ sọ fún wa pé bàbá mi ó kọ rẹ̀ ní bí tí ń jẹ́ ní ipa tó kónú ẹ̀sìn Islam ní bó ti ṣe ní bó ti ṣe ní. Kẹ́ ẹ wá sọ ìjàbíyàtì bàbá yín, kẹ́ ẹ sọ sàlìbíyàtì bàbá yín, èyí tẹ́ ẹ fi ń gbé bàbá oní bàbá síta látijọ́ òní, ẹ sọ ti bàbá tó bí yín. Àkànà abúka ma'asuman, tó yẹ sí pé ọ̀pọ̀lọpọ̀ yín bẹ́lẹ̀ yóò bá jáde Sheikh Adam, bẹ́lẹ̀ yóò bá jáde Sheikh Adam, àrínú yín tó pe Sheikh Adam pé aláwo ni, àrínú yín tó fi Sheikh Adam wé nǹkan tí ò jẹ́ kó fi wé. Mi ìfẹ́ kọ́rọ̀ mi gùn, ẹlẹ́fẹ́ ṣàlàyé tọ̀ọ̀gùtù fún wa. Ẹ wo bẹ́ẹ̀ ti múra yín, ẹ̀yin fún ara yín lẹ̀ ń sọ pé kí ni wọ́n ń pè ní tọ̀ọ̀gùtù. Ẹni kùlùmọ̀ yu'badu min dunillahi ta'ala, gbogbo nǹkan táwọn èèyàn bá ti ń jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run, ẹni tọ̀ọ̀gùtù ni. Báwo ni Sheikh Adam ṣe wá jẹ́ tọ̀ọ̀gùtù? Ẹ wá sọ wípé bóyá àwọn tán bá ń singi, ẹni tó bá sì ń singi yóò máa fi orí balẹ̀ fún igi yẹn báyìí. Bí ó bá béèrè ọmọ, ọwọ́ igi ni ó ti béèrè. Bí ó bá béèrè owó, ọwọ́ igi ni ó ti béèrè. Bẹ́ẹ̀ làwọn tí wọ́n ń sin omi, gbogbo nǹkan tí wọ́n bá fẹ́, omi ni wọ́n ní yóò ṣe fáwọn. Ẹ dákọ̀, ẹ sọ fún gbogbo ayé, ta ló sọ wípé Sheikh Adam ni ó fóun lọ́mọ rí? Ta ló sọ fún yín pé Sheikh Adam ní ń fóun lówó rí? Ẹ̀yin náà ni gbogbo ọ̀rọ̀ yín tẹ́ wá sọ, ẹ sọ dálẹ̀ ni, ẹ rí ẹ̀rí kan mú wá pé ibi tí wọ́n ti ń sin Sheikh Adam ni. Ibi tá ti ń sìn ni. Ẹ bẹ̀rù Ọlọ́run àfà Tanimọ̀lá, a sì ti mà níyàn yìí tipẹ́tipẹ́. Alẹ́ mi sọ fún yín sẹ́, àwọn tó bí ẹ̀yin kí ni pa wọ́n nú ẹ̀sìn? Gbogbo ayé mọ pa Sheikh Adam, a sọ́pà nábì Ọlọ́run ni wọ́n, a sì ní kò síbi tí wọ́n kù sí. Kí ni pa àwọn tó bí ẹ̀yin? Ẹ dákun ẹ sọ fún wa, ẹ má bínú. Ẹ kàn fíjọ́ kan ṣàlàyé pé ipa bàbá mi nínú ẹ̀sìn Islam mo fẹ́ sọ fáyé. Tó bá yẹ kí bàbá yín bá wà láyé kọ́lọ̀ kó bá a lọ́rẹ̀ ẹ̀mí wọn, kó yẹ kẹ́mi wọn gùn. Tó bá yẹ kí wọ́n sí láyé mọ́ kọ́lọ̀ kó bá a ṣàforíjì, kó bá a yọ́nú sí wọn, àmì ẹ̀sọ́ pa wọn fún wa. Láti lè sọ ẹ wá tún sọ pé kì í ṣe táànù. Gbogbo ibi tí Al-Qur'ani ti lo tọ́gùtì, èwo ló jẹ́ mọ́dì fún bẹ́ẹ̀? Ó dáa, ẹ jẹ́ àkọ́kọ́ sọ kí ni ń jẹ́ tọ́gùtì. Bàbá wo torí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bíi tèmi tọ́jọ́ ọmọ ilé kéwú, ẹ jẹ́ á lọ sínú sọ́rfù ká ṣàlàyé kí kọ́kọ́ ní jẹ́ tọ̀gùtù náà. Tá a bá wo kẹ́lìmọ̀ tọ̀gùtù tó lẹ́yìn sọ wípé ọ̀rọ̀ mímọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ló jẹ́ yín lógún, ẹ̀ ṣàlàyé kankan gan. Ẹ kàn ní gbogbo àyè mẹ́fà tẹ́lọ̀ntì ló ó túmọ̀ kúlùmọ̀ Yorùbá, ẹ̀ bá ìfẹ́fẹ́ ẹ̀yin sọ táwọn kan ò gbọ́ kéwúyé, ó yẹ kéyìn lè ṣàlàyé kéwú fún wa. Àfà Tanimọ̀lá ó kọ yín yìí, ó jẹ́ kó máa bà yín lẹ́rù pé Tanimọ̀lá ẹ̀ mọ tí ó gbẹ̀yìn yìí o. Àti níbi táwọn Sheikh Adam parí ẹ̀ sí. Tanimọ̀lá kílẹ̀ mọ̀ tí ọ̀la yín ó gbé wá, kílẹ̀ mọ̀ tọ́la yín ó jẹ́, inú ó sì padà dàgbà ń jọ̀kẹ́. Tá bá ní kẹ́lìmọ̀ tọ̀gùtù yìí, kẹ́lìmọ̀ àfà bá ń gbé sí dáadáa, ká padà sínú class nínú ilmu sarf. Morphologically tá bá ní àtọ̀gùt, bó ló ti jẹ́? Kí ni wásnù tọ̀gùt? Báwo ni tọ̀gùt ti di tọ̀gùt? Tá bá ní tọ̀gùt, ìpìlẹ̀ rẹ̀ afẹ́bà mú nǹkan parẹ́ kan bẹ̀rún. Ìpìlẹ̀ tọ̀gùt yìí títí ń bọ̀ wá tọ̀wàgùt, tọ̀wàgùt yìí, sorry, afwan, tọ̀gàwùt, bila'i, tọ̀gàwùtùn, ala wasni kí ni ẹ? Fa'alùtùn. Tọ̀gàwùtùn ala wasni fa'alùtùn.
ókè nínú ilmu sarfi wọ́n ń pè kíní kan ní alikọ́lìbù lìmẹ́kàní alikọ́lìbù alìmẹ́kàní taqdimu ba'dil hurufi ala ba'd ó wá ṣe taqdimu láàmì ila mawdi ila ayn ó wá gbé àínù wá sí mawdi ulam agbéwàwù yìí síwájú gàáyìn àwọn agbé gàáyìn sípò kíni yóò wá fún wa ní tọ̀wà yóò fún wa ní kíni o tọ̀wà gúútùn yóò fún wa ní kíni tọ̀wà gúútùn tó bá ti wá fún wa ní tọ̀wà gúút nínú qa'idatun sarfiyyatun asasiyya wọ́n ní kullu wáwìn taharrakat wa fataha ma qablaha kulibatil wáwù alifan tá a bá ti rí wáwù tó bá ti gba araka bóyá kẹsìrọ̀ bóyá dúmọ̀ bóyá fatia ni àwọn aríyára fi kan wájú ẹ̀ tó ń gba fatia wọ́n ní ká ṣe kọ́líbù ní wáwù yẹn sí alif òun ni wọ́n ń pè ní al-i'lalu bil-qalbi àwọn wà fún wa ní kíni o tọ̀gùt tó bá ti wá fún wa ní tọ̀gùt yẹn kí wọ́n ní wọ́n sùn tọ̀gùt yóò mọ̀ fún wa ní kíni o kí wọ́n sùn tọ̀gùt bẹ́ẹ̀ ṣé mọ̀ pátírí tọ̀gàwùtù fa àlùtù àwọn agbé wọn wá fún wa ní tọ̀wà yóò wá fún wa ní kíni o fàlàútù fàlàútù tó bá kí ni jáàmù tọ̀gùt fàlàútù ibi tá a ti mọ̀ ìndàlì jáàmù ìgbà tá a fẹ́ gbé lọ sí jáàmù àwọn agbé jáàmù wa ní kíni o tọ̀wàgìt ṣẹ́rí kó dáwà yẹn padà lè annàlì jáàmù à yẹrùdù shay'a ila aslihi alifu yẹn àwọn yẹrùdù lè makruba ó fún wa ní tọ̀wàgìt tábà ní kíni wọ́n sùnù tọ̀wàgìt yóò fún wa ní kíni fàlàìt ìyẹn àwọn tí wọ́n gbà yí pé asluhu mina tugiwani ama inda ibn al-faris wa ibn al-jinni àwọn ní o ibi tá a ti lọ wáwò yẹn yáwò ni àwọn sọ tí wọ́n pé tọ̀gà yúùtù ni torí pé àwọn gbà yí pé látara tugiyan látara kíni látara tugiyan tó sọnù ṣẹnu suratul A'raf kọ́ ni aya 181 tó lo kẹ́lìmọ̀ tugiyan ó ṣe ń bá ń ka suratul A'raf aya 181 186 sorry من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون. ó lo kẹ́lìmọ̀ tugiyan ẹ mọ̀ wẹ́n tó fi ṣe tó pèsè àdámọ̀ ní tọ̀gùtù ó lo kẹ́lìmọ̀ tugiyan ní méjì ní fi sọ pé tó bá àwọn tí wọ́n bá tó bá yẹ pé tugiwan lálò torí pé àti àtùgíyàn àti àtùgíwánì huma masdarun tó bá yẹ pé tùgíyànù ni èyí táwọn tẹ̀kan fi pè ní tọ̀gàwúùtù yẹn tọ̀gàwúùtù àbí àwọn pè tí wọ́n ní tọ̀gàyúùtù wọ́n pè ní kí ni o tọ̀gàyúùtù tó bá yẹ pé tọ̀gàyúùtù náà ni kọ́líbùlì mẹ́kà ní náà ṣẹlẹ̀ kí ni kọ́líbùlì mẹ́kà ní pé kúdìmátì láàmù alàlàáìn wọ́n gbé yàwó wá ọwọ́ gbé gàrí síbẹ̀ ó wá fún wọn ní tọ̀yàgúùtù tó wáyé pé tọ̀yàgúùtù náà fún wọn ní yàwó ti wà níyà yìí wà kúlù yá ìntàhárẹ̀kẹ́tì wà ń fọ́ta àmọ́ kọbùlà kúlì bá ti àlìfà yóò padà fún wa ní tọ̀gúùtù náà ni nígbà tí pé tọ̀wàgìtù falahit ní máàná sọ̀rọ̀fíyàn ọ̀dà kí wọ́n là ń pè ní tọ̀gúùtù yìí ọ̀tọ̀ ní kí wọ́n lo tọ̀gúùtù ká lò ní máàná mufradun musakarun ọ̀tọ̀ ní ká lo tọ̀gúùtù ká lò ní máàná mufradun muannasun ọ̀tọ̀ ní ká lo tọ̀gúùtù ní jámù tá a bá lo tọ̀gúùtù pẹ̀lú kí dọ̀míìrù mufradu musakaru lọ́ba kí ni tọ̀gúùtù ń túmọ̀ tá a bá lò tó yẹ pé dọ̀míìrù muhannas ló lọ́ba kí ni tọ̀gúùtù ń túmọ̀ tá a bá lò ní jámù kí ni tọ̀gúùtù ń túmọ̀ gbogbo nǹkan tí wọ́n ń túmọ̀ ìyẹ̀wò la lè pèsè àdámọ̀ mẹ́
torí pé tábà kí ló pè ní tọ̀gùt kullu ma ubida min dunillah min hajarin wa khashabin wa ma diwa dhalik. Ta ló ń sin ṣèkà ádámù pọ́lọ́hún wà ní kí àáfàá àtànímọ̀lá mú ẹnìkan jáde láyé tó pe ṣèkà ádámù lọ́lọ́hún. Mafhum? Àfáà bá ń lọ sínú súrátù nìsà ẹjẹ́ á mú àyà mẹ́ta wá nínú súrà ọ̀tọ̀ọ̀tọ̀ tọ́lọ̀ wọn bá sì lo tọ̀ọ̀gùtù ń bẹ̀ níbìkan ọlọ́run lo dọ̀míìrù lè mùsákàrù fún níbìkan wọ́n lo dọ̀míìrù lè mohannes níbìkan wọ́n lo níjàmù kí ni tọ́ọ̀gùtù ń túmọ̀ láàyè mẹ́tẹ̀ẹ̀ta yìí. Bá lọ sínú súrátù kí lára kọ́kọ́ bá lọ sínú súrátù nìsà Bismillahirrahmanirrahim. háyà kí ni ẹ aya 60 ní súrátù nìsà ṣó kílíà aya 60 kí ló wí ń bẹ̀ ẹ máa wo nǹkan o. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك O ṣeun. وما أنزل من قبلك يريدون يتحكموا إلى الطاغوت Masha Allah. وقد أمروا أن يكفروا به An yatahakamu ila إلى الطاغوت bá underline tọ̀gùtù yẹn kí wọ́n ló gbé wá lẹ́yìn ẹ̀. وقد أمروا أن أن يكفروا به وقد أمروا أن يكفروا به كلمة هي تقولوا به الضمير هنا عاد إلى الطاغوت وكون هذا الضمير أو وكون هذا الضمير عائدا إلى الطاغوت يدل على أن الطاغوت هنا مذكر. tó bá yẹ pé ìlò mùsákàrù láàlò alimuradu bíi àṣeyìtọ́n wàkọ́dí umiru ayẹ́kfùrú bíi àṣeyìtọ́n aumanta ṣeyìtọ́nà kàkàbù bónìlà ashraf ṣeyìtọ́n nìyẹn níbi tó ti lo bìí yíyẹn lọ bá tọ́gùtù ó ti lò ní mufradun mùsákàrù ìzàn bó ṣe lò ní mufradun mùsákàrù yẹn bó ṣe lò yẹn ń kọ́ níbi àyà súrọ́tù nìsá ìhì ṣeyìtọ́n ló gbà lérò ń bẹ̀. Tó bá ní ṣé Ádámọ̀ tọ́gùtù ni ó pè wọ́n ṣètọ́nù lẹ́nu tiẹ̀ ó fi wọ́n wé káàbù bónìlà ashraf lẹ́nu tiẹ̀ àkọ́kọ́ nìyẹn. Tó bá yẹ pé dọ̀míìrù lè mùsákàrù lọ́lọ́ lé bá mufradun mùsákàrù lọ sínú súrà míì lọ sínú súràtù zumar al-ayatu as-sabi'ata ashrata tó lù wá ń sọ yí pé walladhina ijtanabu والذين اجتنبوا الطاغوت أن يعبدوها ó lè bì í nínú súràtù nìsáì ó wá ní an ya'buduha ó lò ha ó ti tó bá lò ní an ya'buduha tó lò dọ̀míìrù lè muhannas fún ní mufradun muzakkarun muhannas ó ń túmọ̀ àlíà tóun jẹ́jámù ìlàhù ó ń túmọ̀ pé àwọn tí wọ́n ní ọlọ́run míì tí wọ́n ń sìn ṣe kàdámọ̀ wà ní àwọn àlíà ẹsọ ẹni tó fi ádámù àkìbárú tó gbé sípò Allahu àkìbárú ẹ fún wa lẹ́ni tó sọ pé Allahu wahid ó wá gbé ádámù wahid síbẹ̀ tí wọ́n ta nímọ̀lá yìí náà tó lè dìná ìpó ṣàǹfààní nínú àwọn tí làṣẹ kàhádà. Kódà mo fẹ́ lè sọ pé tẹ́ bá ní kí ló fi dìde kéwù ṣe kàhádà mu ni ọ̀rọ̀ á rí nǹkan kan tó lè sọ nípa bàbá yìí àfi kó máa fi wọ́n wé tí wọn ò lè gbà kán fi bàbá rẹ̀ wé. Ẹ dẹ̀ fẹ́ kí Islam nísinmi tẹ́ bá wá àwọn tí wọ́n ń dá fìtínà lẹ̀ wàhálà lẹ́nu ẹ̀sìn inú àwọn tí wọ́n mú nìyí ẹni tí wọ́n fi wé tọ́gùtù yìí bàbá àwọn kan ni ọmọ ṣíkà Ádámù o nínú rẹ̀ ó dùn pé ẹ̀gbọ́n tí wọ́n tún pe bàbá wa ọmọ kéwu ṣíkà Ádámù o nínú rẹ̀ ó dùn pé ẹ̀gbọ́n tí wọ́n tún pe bàbá wa tí wọ́n náà sì ní bàbá tiẹ̀ ọmọ sábà àbà ọgọ́ ìrí fọ́pọ̀ ní sábà àbàdà wàsábù àbíkà an sábàbí sẹ́bì àbí gẹ̀ìríkà mí kàbá ìrìsùnù ṣẹ́dípọ́ àti tọ́gùtù méjì wọ́n lọ sínú Suratul Baqara al-ayatu sabi'a wal khamsun wa mi'atan aya 257 والذين كفروا أولياءهم
الطاغوت يخرجونهم من النور إلى الظلم أولياؤهم الطاغوت ó wá lo yukhrijunahum ó ti lò wọ́n lò jámù ní àyín nísìn ó ti fi wọ́n wé àlà àsùnáàmù àwọn òòṣà ṣóòṣà ní Sheikh Adam bíhásí alhayati thalatha ó ti pe pẹ̀lú tí àyà yìí ń rí ìbá wa lọ síbi tọ́gùtù ó ti pe Sheikh Adam ní ṣèitán lẹ́nu tiẹ̀ lẹ́hánà tọ́gùtà máàna àṣèitán nínú máàna tọ́gùtù àlẹ́hálì àwọn nǹkan míì tí wọ́n ń sìn wọ́n náà ní pé bí igi bí òkúta ó wá fi Sheikh Adam ṣe kẹta wọn sọ ẹni tí ń sin Sheikh Adam nínú máàna tọ́gùtù àlẹ́ àsùnàm ó ti pe Sheikh Adam lóòṣà kí ni bàbá yẹn gbà lọ́wọ́ yín gan-an lóòna tí yóò lè jẹ́ kankan fún wa lágbàáyé wọ́n mọ pàtàkì Sheikh Adam a sọ pé kò sí ẹ̀dá náà tí ò ní níbi tó kù sí wọ́n ní àmọ́ nínú kọ́ídà gan ni pé ẹni tí dáadáa rẹ̀ bá pọ̀ ju àìdáa rẹ̀ lọ ìyẹn ní dáadáa mọ́kàndínláàádọ́ta ẹyọ̀kàndínláàádọ́ta 49 ó wá ní àìdá ẹyọ̀kan ẹ̀mọ́ wà gbé pé àìdá ẹyọ̀kan yẹn lẹ́mọ̀ pariwo ẹnìkan jáde ó ní Sheikh Adam ló ba ẹ̀sìn Islam ilẹ̀ Yorùbá jẹ́ níbo ni ẹni tó sọ bẹ́ẹ̀ wà àtiwọ́ tó pe Sheikh Adam ní tọ̀gùt níbo lẹ́wà níjọ́ tí bàbá bẹ̀rẹ̀ dáwà níbo lẹ́wà níjọ́ táwọn bàbá yẹn ń kéwú kiri ṣèbí gbà táyé dáyé social media ni wọ́n ṣẹ̀ mú ẹ̀yìn àwọn tó kọ́ yín àwọn tó kọ́ yín Sheikh Adam ló kọ́ wọn ìyẹn tiẹ̀ máa ń wò ọ̀rọ̀ kéyìn ìyẹn máa ń ṣe ọ̀rọ̀ kó tó sọ pé ìpè bàbá yìí ní tọ̀gùtù kí ló lè bílẹ̀ láwùjọ ó fẹ́ káwọn yẹn máa pàtẹ́wọ́ fún ẹ pé ó ṣe wọn káre ó pàfà wá ní tọ̀gùtù ó fẹ́ ká máa yìn ọ́ lẹ́ẹ̀kan sí ìwọ ọ̀nù ọlọ́run ni ó ní wọ́n ń tẹ́tì ni ẹ̀yin tẹ́ ń kílẹ̀ tẹ́tì ni rẹ̀ fún ẹ fílẹ̀ pẹ̀lú ọba tó dà ó wá ní kì í ṣe táàlù ó láwọn kan ní ọ̀gbọ́n kéwúyé ó dà lẹ́yìn tiẹ̀ yìí sọ nílẹ̀ Yorùbá yìí kódà inú àwọn àgbà alùsúnà inú àwọn tí wọ́n jẹ́ àgbà alùsúnà sọ ẹni tó pe Sheikh Adam ń tọ̀ ọ̀gùtù rí gbogbo nú àwọn àfáà tẹ́ ẹ fi ń ṣe fáàrí lónìí pé àwọn àgbà alùsúnà wa lónìí ọmọ kí o Sheikh Adam níwọ̀n Pọ́fẹ́sọ̀ Kakuri ọmọ kéwúta ni afwan Pọ́fẹ́sọ̀ Kakuri ọmọ kéwúta ni Sheikh Imran ọmọ kéwúta ni àfáà Yunus Akóredé ọmọ kéwúta ni tí wọ́n pọ̀ lọ tá lè máa kà wọ́n tán àwọn bàbá tí wọ́n sacrifice gbogbo ìgbésí ayé wọn pèsè lórí ọ̀rọ̀ mímọ́ bóò láti tú ẹrù wọn tá à ń fẹ́ níwò pé ibi tó kù gẹ́gẹ́ bí èèyàn táwọn òní níbi tí ó kù sí tá mọ̀la tá mọ bọ́ọ̀lù àwọn ó ti rí. alẹ́ mi fẹ́ fún àfáà Tanimola ní assignment kan ó dáa torí research níjọ́ ọ̀la ẹ sọ ta ni bàbá yín fún wa Senimun Leza yóò rọ fún mọ́ni àbú. Senimun Leza yóò rọ fún mọ́ni àbú. àwọn ò torí nǹkan kan jáde sí yín ju pé nǹkan ẹ̀kọ́ tí mo gbọ́ ni pé àwọn èèyàn ò lágbọ́yé kéwú lọ́ fi ń ka tọ̀gùtù péyàn kan tọ̀gùtù. Senimun Leza yóò rọ fún mọ́ni àbú. àní ẹ má sọ gbogbo ilẹ̀ Yorùbá nínú ìlú tí wọ́n ti bí bàbá yín ẹ sọ kí ni pawọ́nú ẹ̀sìn. Senimun Leza yóò rọ fún mọ́ni àbú. ẹ má sọ ìlú àdúgbò tí wọ́n ti bí bàbá tó bí Tanimola àdúgbò ẹ fìlú lẹ̀ àdúgbò yẹn gangan kí ni pa bàbá yín nú ẹ̀sìn. Senimun Leza yóò rọ fún mọ́ni àbú. ọ̀dà ẹ fi àdúgbò lẹ̀ síríìtì tí wọ́n ti bí bàbá tó bí yín ẹ fi àdúgbò lẹ̀ pọ̀jù kí ni pa bàbá tó bí yín ní síríìtì yẹn ẹ sọ fún wa. Senimun Leza yóò rọ fún mọ́ni àbú. ọ̀dà síríìtì tó ti wá pọ̀jù ní agboolé ibi tí wọ́n ti bí bàbá yín ẹ sọ ipa wọn nínú ẹ̀sìn. Senimun Leza yóò rọ fún mọ́ni àbú. ẹ wá rí ẹnìkankan mú mẹ́nu ju Sheikh Adam lọ kí lẹ́sẹ̀ bàbá yẹn. Leza yóò rọ fún mọ́ni àbú.
kí ni wọ́n ń gbà lọ́wọ́ yín gan. ليس يعرف من يبوء. ṣé ní gbogbo àwọn tó ń sọ pé àgbélé ilé ẹjọ́ ni wọ́n gbé yín lọ́bẹ̀ wọ́n gbé yín lọ́bẹ̀ wọ́n pè yín sí kóòtù wọ́n pè yín sí kóòtù ìǹtẹ́ bá pàdé wájú ọlọ́run èé ṣe kékeré. ليس يعرف من يبوء. ẹ dákun ṣé kò sí nǹkan kan tó díjú nínú súnà tẹ́ ẹ fẹ́ ṣàlàyé fáwọn èèyàn ni. ṣé gbogbo ìmọ̀ ẹ wo tíra tẹ́ ẹ kó sẹ́yìn ẹ rí tíra kan mú kẹ́ kàfáyé. lókè ọ̀rọ̀ ń pa fíkìrì mo fẹ́ sọ ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìmọ̀ ibi tẹ́ ẹ gúnlẹ̀ sí látúnṣẹ́kù àǹfùṣẹ́kùn huwa a'lamu bimani ittaqa wattaqwa huna la ya'rifu haqiqata illa Allah. ẹ wá ní nǹkan mọ́ ṣé kà á dámọ̀ lónìí ṣé kà á dámọ̀ lọ́la. a ní àwọn mọ̀kànlọ́fàtù ṣé kà á rà ẹ kàn fún wa tíra ọ̀rọ̀ kan pé tíra tí wọ́n á nílùú mi kọ́ ni in tó sì kọ́lé ní káwá gbé ìyẹ̀wò káwá kí wọ́n bọ̀ ká kan sára sí wọn. ẹ sọ fún wa ẹ sọ bí tí wọ́n ti dákọ̀ ẹni tó bí yín tí wọ́n sọ pé yes èèyàn ipa rẹ̀ nínú Islam lágbàáyé ẹ mọ ẹyọ ọmọ kéwù ṣéka Ádámù ẹ ló ṣe já sí pé nínú Islam ẹ̀yin ò jáde ńjọ́ kẹrí kẹ́ ẹ ṣe program kí gbogbo ayé mọ kan sára sí ẹ lọ wo kọ́mẹ̀ntì àwọn èèpè ni wọ́n ń gbé yín ṣe. ẹ̀yin lè sọ ohun tó dákẹ́ mọ́ gbé yín ṣe kí wọ́n lẹ́ni tó ń kọrin tí ó dùn òun náà mọ̀ ẹni tó ń kọrin tó rí yẹn ò dùn kò dìgbà tẹ́ ẹ bá sọ fún pé orin yìí ò dùn òun náà mọ̀ pọ́ni tóun kọ ò dùn ẹni tí ò lóhùn mọ̀ ẹ dákun bò lóhùn mi rí má wùlẹ̀ bí wá wọ́n náà mọ̀ póhùn rẹ̀ ò dùn. àbúrò bá ń wá ènìyàn lóko àwọn kan lè mọ tán yín. a ń rí àwọn àgbààgbà tó ṣe é kọ́ṣe tá a bá mọ gbogbo èèyàn ẹ wo Professor Kakuri èmi a máa fọ́lọ̀ péjì wọn dáadáa pé àdẹ̀lílù ṣẹ̀rí bàbá yẹn lè jẹ́jọ́ kan ní pé tọ̀ bá a ti ṣàlùwàlá ẹ mọ̀ wá wò pé a whole professor ṣé òun ló ṣe túnmọ̀ kọ́ àwọn èèyàn ni wọ́n rí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nídìí ẹ̀ wọ́n ṣe practically ẹ wò àríkọ́ṣe lára wọn nígbà tó bá dẹ̀ fẹ́ dáṣẹ̀ kan bá fẹ́ tún yẹn kan ṣe wọ́n tún sọ pé báyìí ni ẹjẹ́ á ṣe báyìí ni ẹjẹ́ á ṣe tí ẹ bá fẹ́ mọ súnà gidi ara àwọn ta ní mọ̀lákọ́ o bí ẹ bá fẹ́ gbọ́ àgbọ́yé súnà gidi ẹlẹ́mọ̀ àwọn Professor Kakuri yẹn ìbọn ọmọ ṣéka Ádámù ni wọ́n tí gbogbo ẹ̀yin àgbààgbà wọn inú ò bá wá mọ sọ sínú ọ̀rọ̀ báyìí ní ìsìn àbòsí ni eléyìí tó kọjá pé àfa àwọn ni kinní kan wọn ni. inú ẹni tí mo respect jù láyé inú àwọn tí mo respect ẹ wo Dr. Sikirullahi Shafii àwọn fọ́tíwá nú èsì làwọn ọmọ ẹyẹ jù amẹ́yìn fẹ́ yọ ọmọ kàtá ọmọ lálàsí lẹ́nu tiẹ̀ ṣé wọ́n pe ṣẹ́dámọ̀ ní tọ̀gúùtù ó wá ní kì í ṣe tánù sẹ́ni tí ń sin ṣéka Ádámù má tiẹ̀ lọ bẹ̀ ń wọ́n dẹ̀ tún kọ̀rẹ́ tirẹ̀ àwọn èèyàn dáadáa pè ọ̀wọ́ náà ní pé àwọn bàbá dáadáa pè ní àwọn bàbá dáadáa tí wọ́n fẹ́ kó sórí ibú ni o lọ tún ọ̀rọ̀ yẹn ṣàlàyé dáadáa o tó wá ń dọ́gbọ́n o fẹ́ mọ dírẹ́sì ẹ̀ àwọn ò ní tá a sọ fún ọ ju pé ìwọ nu Ọlọ́run wàláì ẹgbẹẹgbẹ̀rún yín mílíọ̀nù yín kò sí ń tẹ̀lé sọ ń pa Sheikh Adamu tó fẹ́ dí kí mà Sheikh Adamu kù lágbàáyé èmi ò tí ní tó lè sọ ń pẹ́ tó bá tún pò ń tọ́gùtù tún jáde kó tún ní tọ́gùtù kọ́nà mùrùsù ní pé bẹ́ẹ̀ tó bá tún pò ń bẹ́ẹ̀ kó tún pẹ́ ní kinní kan ẹ kàn ń sọ pé nìkan ẹni tó ní Sheikh Adamu ló ba ẹ̀sìn Islam jẹ́lẹ̀ Nàìjíríà ẹ mọ̀ kó kàn ní wọ́n bà á jẹ́ ni tí ẹ tún ṣàpèjá tó pe Sheikh Adamu ń tọ́gùtù lọ ọmọ ìyá kan náà ló jọ bí wọn o torí náà ìmọ̀ràn mi fún gbogbo àwọn àfáàgbà alùsùnà yálà ó jẹ́ mọ́rkàsí ni ó jáde àbí ni ẹ kíyèsí àwọn nǹkan tí wọ́n ń ṣàwáhà wájú àsùnà bí àkùwárí im àṣẹyà ṣé rí ni mo fẹ́ kó yé yín ni pé ẹni tí ò bá pàkì mọ́ra súnà tí ò sọ pé òun jó ní súnà tí bá ń sọ àwọn ọ̀rọ̀ kan tó jọ̀rọ̀ àlìfàṣà wọ́n máa sọ fún pé kò gbọ́ súnà yé ni tó bá gbọ́ súnà yé ni kò ní mọ sọ̀rọ̀ báyìí kí wá ní ká ti wá pe ìwọ tó olóògbọ́ súnà tó wá ń sọ̀rọ̀ báyìí. bàbá àwọn kan ló ń pè ń tọ́gùtù yẹn bàbá àwọn kan ló ń pè ń ṣe ìtọ́ni yẹn
bàbá àwọn kan ló ń pè ló ṣà yẹn, bàbá àwọn kan ló ń pè lọ́lọ́run yẹn. Kódà kí wọ́n tiẹ̀ wá rí àwọn nǹkan pé wọ́n ń ṣiṣẹ́ àdámọ̀ orí wọn báyìí pé wọ́n ń ṣe ádámù àkìbárú lórí ìrun, ádámù lákàlẹ̀ hamdu lórí ìrun. Tó bá ní wọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀, ṣe bí wọ́n ṣe wáàsí fún wọn ni. Èyí tẹ̀ ń ṣe yìí kù díẹ̀ káàtó. Àwọn bàbá yìí ò rí bẹ́ẹ̀. Àwọn bàbá yìí ò gbé tẹ́ ń gbé wá yìí. Ìyẹn máa ń fi wáàsí túyàn ṣe ni. Ẹ̀yin ń fi ọ̀rọ̀ ẹnu ẹ̀ fi ń ba ayé jẹ́, ẹ̀ fi ń da ayé rú. Lẹ́ẹ̀kan sí, Tanímọ̀lá ò mọ bọ́lá rẹ̀ ó ti rí. Ṣé torí kán lè mọ̀ yín, kán lè sọ pé ń sọ̀rọ̀, kán lè sọ pé yín náà ń fọhùn. In tí fi parí ọ̀rọ̀ mi ni pé Tanímọ̀lá ìwọ́nu ọlọ́run nù ya Rabbana ya Ilahi aleke obi solihina fi sumuratil mursalina subhana rabbika